mọ́mì mi àti dáàdì ti ṣí pọ́ǹsì wọ́n ti ń ṣe nọ́mà. Mo kí yín ẹbí aláyọ̀ o, ẹbí olówó, ẹbí ọlọ́lá, ẹbí tó mọ̀ yáyé, ṣàlẹ̀ bí tẹ̀yìn mọ́mì dáàdì ṣe kò sí nǹkan. Tí mo fi rí yín nílé wa gbogbo ẹbí ṣe kò sí nǹkan. Tí mo fi rí yín nílé wa torí bàbá mi ló ṣe ọjọ́ ìbí. Àbúrò mi tún ṣe graduation o. Èwo lẹ́yìn bá wá? Èwo lẹ́yìn bá wá? Èwo lẹ́yìn bá wá o? Èwo lẹ́yìn bá wá? Mo ní talẹ̀ wá wá talẹ̀ bèrè talẹ̀ sọ pé ẹ fẹ́ rí. Alága kí ló gbé yín dé lóde o? Torí ọmọ la ṣe wá. Torí ọmọ la ṣe wá o. Ọmọ dára lẹ́yìn obìnrin. Torí ọmọ la ṣe wá. Alága ìṣe, àwọn ẹbí aláyẹ̀bí rere, ẹbí bàbá mi Mr. Joseph Owolabi àti olórí láàfin wọn Mrs. Deborah Owolabi. Àwọn nítorí ọmọ wa takọ́ tó gbẹ̀kọ́. Ọmọ wa lòyìnbó rí tó fi ṣe ATM máa ṣe ìṣẹ̀mọ̀ bẹ́ẹ̀. Ọmọ wa mọ́ Kehinde gbẹ̀gbọ́n, èjìrẹ́ òyìnlá, Kehinde Owolabi, òun ló gbé wa wá sílé yín. Àwọn wá sílé yín, ilé aláyọ̀, ilé olóríire, ilé bàbá mi tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ, Alhaji Raymond Akínpẹ̀lú àti olórí láàfin wọn, èjìrẹ́ làwọn náà, wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀, ọ̀bẹ kíṣì bẹ́kẹ́ṣẹ́, ọ̀bẹ sílẹ̀ alákìsà, ó sọ alákìsà ló ní gbaṣọ, ọkọ Yorùbá bí tó wọlé tọ̀ mí wá, wọ́n ti wá Mrs. Kehinde Akínpẹ̀lú, àwọn ló gbé wa wá síbí, ẹ ṣé. Ṣẹ́rí nídìílé bàbá mi Alhaji Raymond Akínpẹ̀lú. Èmi ni mo kéré jù, mi ò sì táṣẹ pa. Actually dáàdì mi àti mọ́mì mi ti sọ fún mi pé àwọn retí àwọn àlejò olóríire láàárọ̀ yìí lóòótọ́. Àmọ́ wọ́n ní tẹ́ ẹ bá ti dé kí n kọ́kọ́ wá jíṣẹ́ náà. Nítorí náà mo fẹ́ wọlé. Ẹ kú ìjókòó, ẹ kú ìkàlẹ̀, ẹ̀yin ẹbí mi o. Mo ráwọn ẹbí aláyọ̀ kan níta. Mo wá bí wọ́n léèrè pé kí ló gbé wọn wá bí. Wọ́n láwọn wá ní torí ọmọ wa o. Aishat ọmọ Akínpẹ̀lú. Wọ́n láwọn fẹ́ lọ́lẹ̀ sí Mágbàláwo. Mọ́mì dáàdì gbogbo ẹbí mo ní ṣé kí ìgbà wọ́n wọlé. Mo ní ṣé kí ìgbà wọ́n wọlé. Ṣé kí ìgbà wọ́n wọlé. Mo fi tayọ̀tayọ̀ pé ẹ jẹ́ kí wọ́n wọlé, ilé aláyọ̀ náà ni wọ́n ń bọ̀. Ẹ ṣé dáàdì mi. Ṣẹ́rí mo kàn tí ẹ láìkí dáàdì especially. Ó ṣe kọ́ bá ní ti sáyẹ̀nsì ọ̀rọ̀ wọn dáàdì tó ti fọwọ́ bá kù. Ẹni tó wá kàwé tó kéré jù nídìílé bá mi Alhaji Raymond PhD lónìí. Ẹ máa fi ètò òyìnbó dé ládé. Ẹ ṣé. Okay, ẹ ṣé. Gbogbo bí pátápátá gbogbo ẹbí mi Owolabi, nǹkan tí bá ń sọ ni kẹ́ máa sọ. Nǹkan tí bá ní kẹ́ máa wí kí gbogbo ọkùnrin kọ́kọ́ bọ́ sẹ́yìn dáàdì náà. Yes, kí gbogbo obìnrin wà lẹ́yìn mọ́mì ṣẹ́tìrí nítorí bí dáàdì àyàndá dáàdì èyí lè rọra dúró sẹ́gbẹ̀ẹ́ kò ní ìdíkẹ́yìn bá wa kúnlẹ̀ dáàdì ẹ bá mi súnmọ́ báyìí. Dáàdì Ẹ káàsán dáàdì. ẹ káàsán mọ́mì, Ẹ káàsán mọ́mì. ẹ káàsán gbogbo ẹbí, Ẹ káàsán gbogbo. ẹ káàsán gbogbo ará, ẹ káàsán gbogbo ojúlùmọ̀, ẹ káàsán gbogbo ẹbí káàkiri. Ó yá ìdìde, ẹ jẹ́ ká wá kí wọn lédè. Kí àkórà wa, àkórà wa, ó dùn nígbà kí àkórà wa, ohun tó ṣe wá pọ̀ kò ní tú wa ká. Ẹni bá pé tó bá gbèrò pé ká má jọ ṣe, kò ní kú kò ní wà láàyè, a kàn máa gbélé ayé lásán. Bóyá bá ṣe ń bára wa dòwò. Bá ṣe ń bára wa dòwò pọ̀, bá ṣe ń bára wa dòwò pọ̀, ní pàdánù, bá ṣe ń bára wa dòwò pọ̀.
ètò ní pẹrẹun a máa fi lé Ọlọ́run lọ́wọ́ nígbà tí máa pe Alhaji Lawrence Akínpẹ̀lú láti fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀ ní ṣókí. Thank you, sir. Praise the Lord. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run ti gbọ́ àdúrà wa bẹ́ẹ̀ yẹn. Gbogbo ẹbí Akínpẹ̀lú mo ní sọ̀rọ̀ wa tọ́pẹ́ àbí ò tọ́pẹ́? Gbogbo ẹbí Owolabi ẹ dákun sọ̀rọ̀ wa tọ́pẹ́ àbí ò tọ́pẹ́? Ó tọ́pẹ́. Àwọn olóyìnbó máa ń sọ wípé ladies first. Nítorí náà àwọn mummies ni mo máa kọ́kọ́ gbé dìde. Ẹ̀yin ìyá ìyàwó ẹ jọ̀ọ́ ẹ bá mi dìde. Ìyá ọkọ ẹ bá mi dìde lórí ẹsẹ̀ yín. Ẹ máa sọ tẹ́lẹ̀ sínú lẹ́yìn pé lẹ́yìn ò ní dàwó lórúkọ Jésù insha Allah ọkùnrin àbíró obìnrin àbíyè ìfẹ́ wọn àjálẹ́ ẹ ṣáà máa gbàdúrà bẹ́ẹ̀ ṣe fẹ́ kó rí sínú ilé àwọn méjèèjì mo ní bẹ́ẹ̀ tí wí ló máa rí 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 èyí ẹ wí Jésù ti fàṣẹ sí bẹ́ẹ̀ tí wí ló máa rí èyí ẹ wí Jésù fàṣẹ sí bẹ́ẹ̀ tí wí ló máa rí. Number one, wọ́n ní àtẹ́wọ́ la máa fi àmọ̀ bẹ́ẹ̀ bá lè fẹ́. Ẹ jẹ́ àpàtẹ́wọ́. Okay, wọ́n tún ní fún yín ní 100%. Alága, àmọ́ ìṣàt ọmọ bàbá mi Alhaji Ramon Akínpẹ̀lú. Ó lóun sọ fún Kehinde wípé apart from the fact that pé o máa kẹ́bí wá. Ó ní láti wà documented. Ó ní wàá kọ́ sí ìwé ni. Ó tún sọ lórin. Ó ní tó bá máa fẹ́ mi lọ́rẹ̀ẹ́ kọ̀wé wá. Ó bá máa fẹ́ mi. Kẹ́ni ó bá máa fẹ́ mi lọ́rẹ̀ẹ́ kọ̀wé wá. Torí tèmi yàtọ̀ nínú ọmọge tó kún kọ̀rọ̀. Tèmi yàtọ̀ nínú sísí tó kún kọ̀rọ̀. Kẹ́ni ó bá máa fẹ́ mi. Ó bá máa fẹ́ mi lọ́rẹ̀ẹ́. Ó yá ṣe ti rẹ̀ kọ̀wé wá. Ṣé ti rẹ̀ kọ̀wé wá? Ìjẹ̀bú wà ń bí àwọn ọmọ Ìjẹ̀bú dáyé jẹ́ ìrọ́wọ́ yín lókè. Mo ti rí àwọn ọmọ Ìjẹ̀bú. Ọmọ Ìjẹ̀bú wà ń bí báyìí. Ó yá ẹwẹ́ sọ. Dédé Ìjẹ̀bú o. Ẹ̀yin ọmọ Ìjẹ̀bú alálẹ̀. Ọmọ Adóró Bádé. Adóró Mọ́sí Òkàlì ẹ̀jẹ̀. Ẹwẹ́ sọ o. Dédé Ìjẹ̀bú o. Ìjẹ̀bú alálẹ̀. Ayé ayé wẹ́. Ẹwẹ́ sọ o. Dédé Ìjẹ̀bú o. Ẹ̀yin ọmọ
Àmín. Wọ́n gbé iyọ̀ wá. Tí ò bá síyọ̀ nínú oúnjẹ kò ní ní tèèsì. Ayé yín kò ní di rádaràda. Àmín. Wọ́n gbé orógbó wá ẹ̀ máa gbọ́. Wọ́n gbóbì wá obì ló ń bi kú dànù àti wà sọ́kọ ẹ̀ ní kú nínú ìwé rẹ̀. Àmín. Wọ́n gbé atare wá atare kì í di tiẹ̀ láàbọ̀. Aishat, Isha Allah, ẹ̀ máa ní àdító àti àníṣẹ́kù. Àmín. Wọ́n tún wá gbé bisikíìtì súwìtì. Mọ́mí òyòyò, dádì òyòyò, àwọn ọmọ aláyọ̀, àwọn ọmọ ológun, àwọn ọmọ olóríire. Ẹ máa ṣe ìyá káàbọ̀ bàbá kú ilé fún Ọlọ́run á pèsè fún yín. Wọ́n gbé omi wá dídùn náà ń bá ilé olóyin. Ìkòrò òní wọlé ayé yìí o. Aisha àti òwò yìí tó mú ẹ láti mú nínú gbogbo kan tó gbé wáyé. Torí náà mo ní wọ́n kó wọn gbó pọ̀ sílẹ̀ o. Èyí ó mú òye. Wọ́n kó wọn gbó pọ̀ sílẹ̀ o. Aisha àti bàbá ó ṣe ṣú ló mú òwò àjèrè yíyan. Ó ní ọ̀rọ̀ Ọlọ́run yé, ọ̀rọ̀ Ọlọ́run lágbára, ọ̀rọ̀ Ọlọ́run yé, àìkúlé tètè ayé. Ó yá kórè á nílò mú, kórè á nílò mú, kórè á nílò mú, kórè á nílò mú. Àìwòyàn alálùbáríkà, kórè á nílò mú, ìyàwó alálùbáríkà, kórè á nílò mú. Lórúkọ ti ọmọ. Àmín. Lórúkọ ti ẹ̀mí mọ́ oyè ṣí. Dádì àti mọ́mí oyè ṣí. Ṣayọ ọmọ yín nìyẹn. Ṣọ́rí jìnnà ni. Ṣé ní latest ìyá àbèjì nìyẹn? Yẹ̀sọ̀ tó bá níbẹ̀ dádì àti mọ́mí owó ìṣíjú ìyàwó dànù. Ṣé wà nínú envelope rẹ̀? Ẹ bá mi wá jáde. Kọfìlẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ yẹn. Owó ìṣíjú ìyàwó. Máa sọ ẹ máa pàdé ara yín báyìí. Bóyá go mommies go mommies go.
Bismillah, Ar-Rahman, Ar-Rahim. Aisha ṣókanlẹ̀, ó kanlẹ̀ dáadáa. Ọkọ ẹ̀ ó bá mi pẹ́ẹ̀kẹ̀. Pẹ́ẹ̀kẹ̀. Ríǹgì yẹn la ní kò pẹ́ẹ̀kì. Oh yeah, Aisha, you want to reciprocate now? Oh yeah, so, oh yeah, Bismillah, Ar-Rahman, Ar-Rahim. Ṣókanlẹ̀ Aisha, ṣókanlẹ̀ ọmọ Kehinde. Aisha, so yeah, peck it. Aisha, ọmọ tó bá kọ́ tó gbẹ̀ kó máa ń ṣakọ ni. Ṣakọ òkè bí ẹ̀rí ṣakọ torí o gbọ́ ti mọ́mì. Ṣakọ òkè bí ẹ̀rí lọ síwájú torí o gbọ́ ti dáàdì. Ṣakọ òkè bí ẹ̀rí ṣakọ. Ó yá àṣẹ ṣúọ́kẹ̀. Ìwò lè ti bàbá ti bàbá ti bàbá ti bàbá ti bàbá ilé ìjọ. Dáàdì ọmọ yìí ṣakọ sí iye. Ó yá ṣakọ òkè dáàdì rí ṣakọ. Ṣakọ òkè dáàdì rí ṣakọ torí o gbọ́ ti dáàdì ṣakọ. Bẹ́ẹ̀ni ni ọmọ akẹ́ òkè ṣojo. Ó yà kọ́ tó sílé ọkọ. Sọ pé rákì ló ṣe lọ́wọ́. Rákì ló ṣe lọ́wọ́. Rákì ló ṣe lọ́wọ́. Rákì ló ṣe lọ́wọ́. Yín fún mi. Aisha, who is this? Bàbá ọkọ ẹ̀. Láti èmi lọ́ba ìwọ́n máa wá di ẹnì kejì Kehinde. Àbí o ti fẹ́ chance Táyé Lolú báyìí. Òkè àmàní láti bèrè lọ́wọ́ Táyé Lolú. Ó yóò pa ẹ́ tinútinú tọkàntọkàn. Táyé Lolú, ìyàwó ọmọ Kehinde rèé o. Ó ní wípé ṣé ìwọ̀n Táyé Lolú ṣó gba òun tọwọ́ tẹsẹ̀? Tí gbogbo ara ẹ fi ẹ́ sí. Ó yá o sọ sí kámẹ́rà wa. Ó yá fọwọ́ gbé dìde. Ó yá ẹ̀pọ̀ ń bẹ ẹ̀wà ń bẹ o. Ẹ̀pọ̀ ń bẹ ẹ̀wà ń bẹ o. Ayẹ̀mí ọ̀tá. Ayẹ̀mí ọ̀tá. Ṣé ibi bẹ́ẹ̀ ṣe o? Ẹni mọ̀ bí bẹ́ẹ̀ ṣe wọ́n máa ń ṣàlọ́wọ́.
tó máa jókòó sí. Ó yá gẹ̀ẹ́. Ó yá kí orí kí ó kan orí. Ẹ̀yin méjèèjì ẹ fi orí kan orí ara yín. Ọmọ Kẹ́hìndé gbọ́wọ́ séjì kan sí ìdásẹ̀ náà. Ó yẹ máa ṣàdúrà fúnra yín. You are speaking into your foundation. Ìpìlẹ̀ tí Ọlọ́run fi lélẹ̀ lónìí kò ní dáwó. Ọkùnrin àbíró, obìnrin àbíyè, ìfẹ́ yín adalẹ́, Jésù Olúwa wa, àmín. Ọmọ Kẹ́hìndé, Aishat, ó yá fi ọwọ́ ra sweet àtẹ lórí. In a romantic manner, ọwọ́ méjèèjì ni kó máa ṣiṣẹ́ o. Ó yá máa gbé ọwọ́ yẹn bọ̀, gbé séjìká ẹ̀. Ó yá máa wọ ọ̀bọ̀, jẹ́ kó dórí àyà ẹ̀ lẹ́yìn. Ó yá máa wọ ọ̀bọ̀ sálẹ̀, máa wọ ọ̀bọ̀. Tó bá ti dórí powerhouse, orin generator. Ó yá bá mi ṣí síbẹ̀. Tí ọwọ́ méjèèjì yẹn tẹ, open it. Ó yá sọ pé fún mi lọ́wọ́ o. Ọkọ mi, fún mi lọ́wọ́ o. Ọkọ mi, mo fẹ́ lọ sọ́jà, mo fẹ́ rata. Mo fẹ́ lọ sọ́jà, mo fẹ́ rẹran. Jọ̀wọ́ yẹ ọkọ mi o. Jọ̀wọ́ yẹ ọkọ mi o. Owó ṣàbí. Ẹ̀dọ̀, arẹra àti bàlá. Owó ṣàbí. Ẹ̀dọ̀, arẹra àti bàlá. Ó ní kọ́kọ́ ní kòwó oṣù. Èmi ni ọkọ̀ fún ṣòtítù ẹ̀. Àìṣe ṣòtítù ẹ̀ ó pẹ́ ní. Ó dọ̀wọ́ tí wọ́n ó lè ti rẹ̀. Kọ́kọ́ ní kòwó oṣù. Èmi ni ọkọ̀ fún. Àsìkò tó lélẹ̀ mi lò. Kò ní bàbá máa ṣe ṣírò. Bàbá mi kòwó oṣù. Èmi ni ọkọ̀. Ó ní ìlú ọmọ ẹtì ẹ̀ ráìdọ̀. Ọlọ́run ti wà ókè. Ọmọ Kẹ́hìndé bá wa assist ẹ̀ kó jókòó sẹ́gbẹ̀ẹ́. Assistant to sit beside you. Oríire kan rẹ̀ tẹ̀yìn o. Oríire kan rẹ̀ tẹ̀yìn o. Oríire kan rẹ̀ tẹ̀yìn o. Ọmọ Kẹ́hìndé tó oríire kan rẹ̀ tẹ̀yìn o. Bóyá olóríire náà wọlé o. Bóyá ọmọ Kẹ́hìndé olóríire máa jókòó sórí jókòó. Ọkọ̀ ọmọ ìlú wọn nìyí. Bóyá ẹ̀kọ́ akẹ́tẹ̀ ilé ọmọ. Ṣẹ́ni bẹ́ẹ̀ kò ṣe kọrin ẹ̀kọ́ fún mi. Ẹ̀yin máa ná mi lówó ẹ̀kọ́. Bóyá ẹ̀kọ́ akẹ́tẹ̀ ilé ọmọ. Àròlé ẹ̀kọ́ máma sá. Ẹ̀kọ́ àròlé sá. Ọkọ̀ ọmọ ìlú wọn nìyí. Ọmọ ìlú wọn nìyí. Èkìtì fún ìlú kàkà. Ìbàdàn bá wà méjì sí o. Ọyá jíjẹ́ kò sùn mí. Ọmọ jíjẹ́ kò sùn mí. Kókó Ìbàdàn bá wà méjì sí o. Bíkọ́lá kò sí ìbàdàn rẹ̀ ojú rẹ̀ yìí o. Bíkọ́lá ní kọ́dé kọ́dé rẹ̀ ojú Jésù tó dé. Ọyá lọ ṣọwọ́ Èkìtì. Ọmọ ìlú wọn nìyí. Ọjọ́ ẹbí mọ̀ kúrò ọ̀tá ilé tí wọ́n. Ọjọ́ ẹbí mọ̀ kúrò ọ̀tá ilé tí wọ́n. Àwọn ọmọ bí kò máa ń ṣe. Ọjọ́ ẹbí mọ̀ kúrò ọ̀tá ilé tí wọ́n. Ọjọ́ ẹbí mọ̀ kúrò ọ̀tá ilé tí wọ́n. Ẹ wá ọmọ Ìlọrin. Ọpẹ́ òní kan. Inshallah,
ẹnu ọpẹ́ ò ní kan ọmọ Kehinde ó ti pass spirituality test. ọmọ Kehinde ó ti jọba lórí owó. 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 ìjọba ó tún tó ṣe lọ. ó ti jọba lórí owó. ọmọ Kehinde ó tún tó ṣe lọ. ó ti jọba lórí owó. ọmọ Kehinde nígbàkigbà tó bá nílò owó nídìílé ìyá nídìílé bàbá nídìílé ìyàwó láàrin ọ̀rẹ́ wà máa mówó lu owó ni owó ò ní kàn sálẹ̀ àpò Jésù Olúwa wa. ọkọ ìyàwó jù níyẹn ọ̀rẹ́ ọkọ jù níyẹn mo ní kẹjù níyẹn kẹsàn níyẹn kẹjù níyẹn kẹsàn níyẹn ó yẹ ẹ bá sọ wípé Aisha ṣe borí òwe. ṣe borí. ẹ má bẹ̀rẹ̀ o ẹ má bẹ̀rẹ̀ 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 ó yà Aisha tún ṣe borí òwe. ṣe borí. bí ẹ ṣe ń jù nítorí rẹ ṣe borí. bí ẹ ṣe ń jù nítorí rẹ ṣe borí. ó ní ìyàwó mi lọ ẹ fàdúrà sí mi o. ìyàwó mi lọ fàdúrà sí mi o. ó ní kí n má mọ̀ṣì kí n má gbàgbà pọ̀ nílé ọkọ. kí n má mọ̀ṣì kí n má kẹlẹ́ nílé ọkọ. ìyàwó mi lọ ẹ fàdúrà sí mi o. ẹ fọlọ́run ṣọ́ mi o. ọlọ́run àti mi o. Oya mọ́mí ẹ̀ jókòó. Aisha àtọ́yà tí wọ́n sí láti fi wọ́n sáwọn mọ́mí jẹ́. Sọ pé bye bye to daddy. Bye bye to mommy. Bye bye to daddy. Bye bye to mommy. Oya ilé ọkọ yá. Ilé ọkọ yá. Ilé ọkọ yá. Ilé ọkọ yá. Ọkọ ìyàwó. Ìkórìtà tá a wà yìí òun ni à ń pè ní iwájú Ọlọ́run àti iwájú gbogbo ènìyàn pátápátá. ọmọ Kehinde ọmọ Owolabi mo ní ìbéèrè pàtàkì tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. mo ní ṣé bàbá mi àbí màmá mi àbí gbogbo ẹbí Alhaji Rahman Akínpẹ̀lú ṣé àwọn ni wọ́n fọ́ọ̀sì ẹ̀ kó wá fẹ́ Aishat ọmọ Akínpẹ̀lú. àtúrí náà ọmọ Kehinde mo wá béèrè mo ní ṣó o bẹ̀bẹ̀ fẹ́ Aishat ọmọ Akínpẹ̀lú àbọ̀ bẹ̀bẹ̀ fẹ́. mo bẹ̀bẹ̀ fẹ́. mo béèrè lẹ́lẹ́kejì ọmọ Kehinde ọmọ Owolabi ṣó o bẹ̀bẹ̀ fẹ́ Aishat Alaba ọmọ Akínpẹ̀lú àbọ̀ bẹ̀bẹ̀ fẹ́. mo bẹ̀bẹ̀ fẹ́. mo béèrè for the last time ọmọ Kehinde ọmọ Owolabi wọ́n ní kó sọ̀rọ̀ sókè this last time ṣó o bẹ̀bẹ̀ fẹ́ Aishat Alaba ọmọ Akínpẹ̀lú àbọ̀ bẹ̀bẹ̀ fẹ́. mo bẹ̀bẹ̀ fẹ́. jẹ́jẹ́ la jókòó ló ń bẹ̀bẹ̀ yìí o Mike láti dé la jókòó jẹ́jẹ́ la jókòó ló ń bẹ̀bẹ̀ yìí o Kehinde ló ń bẹ̀bẹ̀ ó dọ̀bálẹ̀ fẹ́ bí wa ó ń bẹ̀bẹ̀ ó dọ̀bálẹ̀ fẹ́ wa Kehinde kò gbọdọ̀ yá kó ní kó kẹ́rù kó máa lọ jẹ́jẹ́ la jókòó. Jẹ́jẹ́ la jókòó ló ń bẹ̀bẹ̀. Gbogbo ní Aishat dá abẹ́fẹ́ o. Dá abẹ́fẹ́ o. Síwáṣí dá abẹ́fẹ́ o. Dá abẹ́fẹ́ o. ọmọ Kehinde ó bẹ̀bẹ̀ fẹ́ Aishat ọmọ Akínpẹ̀lú lónìí. Inshallah ò ní bẹ̀bẹ̀ dá padà sínú ilé wa. Ogun kẹ́rù ẹ̀ kó máa lọ kò ní ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì. Ìfẹ́ ẹ̀yin adalẹ́. La hawla wala quwwata illa billah. Ó pé fún yín ní orúkọ Ọlọ́run ti bàbá àti ní ti ọmọ àti ní ti níbo ló wà? Ẹ bá ń fún ní máì. Ó lóun wà nílé dádì òun àti mọ́mí òun ẹ bá ń fún láti ẹ̀wọ̀ àbí kò gbà á ni? Ó gbà á. Torí ìta ló ṣe wà níbí lọ́jọ́ tòní ọmọ Kehinde. torí àyànfẹ́ mi. Ó látùn pàápàá lọ. Ẹ̀rí kó tún fún lórúkọ tí ò sínú bẹ́ẹ̀ sẹ́sífíkẹ́ẹ̀tì rẹ̀. Ẹ bá wa fún láti ẹ̀wọ́.
mi fọpẹ́ f'Olúwa tó ṣe èyí tí mo fẹ́, ẹ bá mi ṣọpẹ́ f'Olúwa tó ṣe èyí tó wù mí, ire ayọ̀ báyìí ò ní hàn lé gbogbo wa o. Dáàdi ẹ̀yin lẹ compose orin yẹn ṣá o. Orin yẹn wọ́n ti ṣe rẹ́kọ̀dì ẹ̀ jáde. Láti Ẹ̀gbá ṣe gbogbo wa la wà ń bí báyìí pátápátá, gbogbo wa la wà ń bí òkè màmá ọ̀bẹ́yà lóòótọ́ la wà ń bí sí yìí. Mo ní Ẹ̀gbá mọ lè ṣàbí Ẹ̀gbá mọ lè ṣàbí ọmọ agbọ̀ngbọ̀n àkàlà ẹ̀yìn lọ́mọ eré jọ̀gbọ́n ọmọ eré ìdí ogun lójú ogun ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé o.
Èsì wọn gbọ́rẹ̀ gbogbo ẹbí ẹ bá wa yọ̀ ojú wa ríre. Má jẹ́ àwọn kú oríire o. Lẹ́tà ayọ̀ tó kọ lórí ọmọ wa Aisha àtúndélé yìí. Wọ́n sì mọ̀ pé wọ́n máa lé sí ayọ̀ tá a fẹ́ lọ fún wọn. Èsì ayọ̀ bá rèé because ẹni tó bá kọ lẹ́tà ó máa gbèsè. Àti fún yín láyé kẹwàá ṣàlàyé. Àti fún yín láyé kẹwàá ṣàlàyé o. Àwọn àti fún yín láyé kẹwàá ṣàlàyé. Àti fún yín láyé kẹwàá ṣàlàyé o. Ọ̀rọ̀ ọmọ tó gbé yín lọ́kàn tó gbé yín débi. Ọ̀rọ̀ ọmọ tó gbé yín lọ́kàn tó gbé yín débi o. Àti fún yín láyé kẹwàá ṣàlàyé. Ìdí ayọ̀ ṣàlàyé o. Ọlọ́run mo gbé ọ̀gá o ọba tó yí ìgbé ayé mi padà o mo gbé ọ̀gá ọba tó ṣẹ́kùn mi dẹ̀rí mo gbé mi gbẹ́gẹ́ o. Ẹgbẹ́gẹ́ o ẹ bá mi gbéga o ẹgbẹ́gẹ́ o ẹ bá mi gbéga o ọba tó ṣẹ́kùn padà ẹ bá mi gbéga òun ló ṣẹ́kùn mi dẹ̀rí ẹ bá mi gbéga o. Alihamdulilayi mo dúpẹ́.